ẹ̀yin ọmọ náà ẹgbọ́n tí Olúwa rán mi sí yín o. Ìwọ tó bá pera rẹ lọ́mọ náà, ayé tá wà yìí ìjọba méjì ló wà mí. Mi ì sọ nípa ìjọba APC àbí PDP o, kò sí tó kàn mí náà àwọn ìjọba yìí. Ṣùgbọ́n ìjọba tí mò ń sọ ní ìjọba Jésù àti ìjọba èṣù. Ìwọ tá bí sórí ilẹ̀ alààyè, o ní láti ní pàtì kan, bóyá ìjọba Ọlọ́run ló fẹ́ fèsì àbẹ́sù ló fẹ́ mọ̀ sí, o ní láti mú kan náà àwọn méjèèjì. Ṣùgbọ́n tó bá yẹ pé Ọlọ́run nìkan ló ní, tí kìí ṣe pé bóyá èṣù Ọlọ́run ló ń tẹ̀lé, o ní láti ní àwọn nǹkan àmúyẹ bíi 4 sí 3 sí 5 tí mo fẹ́ sọ fún ọ. Àmúyẹ àkọ́kọ́ tó ní láti ní, o ní láti jẹ́ aládùúrà, o ní láti jẹ́ prayer warrior, o ní láti jẹ́ ẹ́ńjìnì àdúrà kó tó lè tayọ nínú ayé, kó tó lè ṣàṣeyọrí. Ẹ̀kejì, o ní láti jẹ́ ẹni tí ń gbààwẹ̀. Èsè tí gbogbo yín ti sọra yín dọ́lọ́sà, àtẹni tí ò lọ́sà tẹ́ ń parọ́, ọ̀sàmọ̀yán sàmọ̀jẹ́ mọ́ bàgbà, ó ń ṣe rẹ̀ ní. Ọ̀pọ̀ yín ẹ̀ ń ṣera yín ní ẹ̀sẹ̀ nìkan. Ọ̀sà ọmọ kúrọ́kúrọ́ pé kí wọ́n ní mọ́ bá yàwẹ̀ fún ọ, kí wọ́n wà ní ọgbà wẹ̀. Bíbélì pé Jésù gbààwẹ̀ 40 ọ̀sán 40 òru. Ta ló fẹ́ fi tiẹ̀ jọ? Tó bá gbààwẹ̀, tó bá fẹ́ ní àṣeyọrí, tó fẹ́ lógo, tó tayọ láyé, tó fẹ́ borí ogun ìdílé, tó fẹ́ borí ogun ayé, o ní láti gbààwẹ̀ kó gbàdúrà. Ẹ̀kẹta, o ní láti ní ìyára ẹni sí mímọ́. O ní láti jẹ́ ẹni tó ya ara rẹ̀ sí mímọ́ níwájú Ọlọ́run, ẹni tó sẹ́ra rẹ̀, kì í ṣe ẹni tó tòkòtò ká, kì í ṣe ẹni bá yàn jẹ ká, kì í ṣe ẹni tí ń sọ̀rọ̀ lọ́rọ̀. O ní láti ya rẹ̀ sí mímọ́, o ní láti jẹ́ mímọ́. Romans chapter 12 verse 1. Ó ní mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin ará, kí ẹ̀yin kó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ó ní ní ìsìn ìgbà yìí ni iṣẹ́ ìsìn yín tó tọ̀nà. Tá bá fi ara fún Ọlọ́run ní ìgbà yìí mọ́, ìgbà yìí ni iṣẹ́ ìsìn wọ́n tọ̀nà níwájú Ọlọ́run. Ìgbà yìí la lè rí àánú, tá rí ojú rere, tá rí ìyọ́nú, tá rí ògo Ọlọ́run. Ìwọ tó lè gbàdúrà, ọ̀sùn ní tí ilé fi mọ́ bọ́ọ̀lù ayé ẹ̀ bàjẹ́ ni o. Ó lè gbàdúrà, ó lè lórí òkè, ó lè gbàwẹ̀. Kí ló fẹ́ fi kún? Kò sí tó fẹ́ fi kún. Tó o bá ti lè ṣe yẹn, ó lọ sí ìjọba Sátánì. Ajẹ́gbésù lọ́mọ sìn, ó lè gbẹ́bọ,